oṣù yìí oṣù mi ni February, oṣù yìí oṣù mi ni, oṣù tí màá rẹ́rìn ayọ̀ Olúwa ti ṣe. Oṣù yìí oṣù mi ni o, oṣù ayọ̀ mi wọlé wẹ́rẹ́. February ni wọ́n kọ sí lára sọ bẹ́ẹ̀, oṣù ayọ̀ mi wọlé wẹ́rẹ́. February ni wọ́n sọ sí lára. Èmi sọ pé màá rí bá ti ṣe ní February, màá rí bá ti ṣe, màá rọ́nà gbégbá, màá rọ́nà àníṣe, màá rí bá ti ṣe, màá rí bá ti ṣe ní February, màá rọ́nà gbégbá, màá rọ́nà gbégbá. Ọ̀rẹ́ mi káàbọ̀ sínú oṣù February 2026. Ǹjẹ́ ọjọ́ mọ̀ pé oṣù má ní gbàgbé, oṣù làmìlaka, oṣù tí èmi àti ẹ ta máa rí ayọ̀, ta máa rí ire, ta máa rí ìbùkún, ta máa rí ìgbéga, ta máa rí àlùyọ, ta máa rí ìṣeré gbogbo ló wọlé wẹ́rẹ́. Nínú oṣù February èmi àti ẹ àti ọkọ àtọmọ àtẹbí àtará a máa jáde láyọ̀, sọpá mi a máa wọlé láyọ̀. Gbogbo àdáwọ́lé wo máa yọrí sí rere, ìbùkún máa yalù wá lọ́tún lọ́sẹ̀, a máa jáde lálàáfíà, a máa wọlé lálàáfíà, àbọ̀ Ọlọ́run máa dájú lórí wa, ìbùkún Ọlọ́run máa wá wa rí, ogun ọ̀run máa yí wa ká, ẹ̀jẹ̀ Jésù máa bò wá, gbogbo ìrìn àjò wa ó máa yọrí sáyọ̀, gbogbo ohun tí à ń retí ní rere ó máa tẹ̀ wá lọ́wọ́. Ǹjẹ́ jẹ́ mọ̀ pé ìbùkún yanturu, àgbà ìyanu ló máa jẹ́ tèmi àti ẹni gbogbo ọjọ́ tó wà nínú February 2026. àní lójú ẹkún, àní lẹ́rẹ̀kẹ́ ọ̀sẹ̀, àní káwọ́ lérí, àní fẹsẹ̀ jọlẹ̀, wọn ò ní lágbo ọ̀fọ̀ nílé wa. Ẹ pẹ̀lẹ́, ẹ má tutù kú mọ́, àní nínú ẹ̀mọ́ wọn ní sọ́ọ̀sì mi àti ẹ láti ìbẹ̀rẹ̀ February títí dópin February. A máa gba text message ayọ̀, a máa gba email ayọ̀, a máa gba WhatsApp ayọ̀, a máa gba DM ayọ̀, a máa gba ẹ̀rọ ayọ̀. Ẹ kú oríire lọ́mọ máa sọ fún èmi àti gbogbo ohun tí a ti lé tá ò bá a máa bá nínú oṣù yìí. Gbogbo eré tí a ti ń nàgà fún láti ọdún pípẹ́ wá, láti ọjọ́ pípẹ́ wá, ó máa tèmi àti ẹ lọ́wọ́ ní oṣù February 2026. Ìbànújẹ́ kò ní yálé mi, kò ní yálé rẹ, ẹkún òṣè kò ní dé bá wa. Bẹ́ẹ̀ ni ọfà ayé kò ní bà mí, kò ní bà ẹ́. Àwọn ẹni bí ayé wọn ní rí wa gbéṣe, orí wa kò ní gbàbọ̀dé, orí wa ò ní sùn nínú àgbàrá ẹ̀jẹ̀. Ó jáde kò wọlé mọ́, kò ní jẹ́ tiwa. A ò ní rìn jọ́ tẹ̀bí pọ̀nà, a ò ní rànìnù, a ò ní rànìnù, a ò ní rànìfẹsẹ̀sì, a ò ní rìn ṣe kò ń kẹ́ẹ̀bí, a ò ní rìn jọ́ tẹ̀bí pọ̀nà. Ẹni ẹlẹ́ni ò ní gbà ṣe wa ṣe, orí wa ò ní burú, orí wa ò ní gbàbọ̀dé, ọfà ayé ò ní bà wá, ipa ayé ò ní ká wa. Àwọn ẹni bí ayé ò ní rí agbé ṣe. Ẹni bá perí mi níbi tó perí ẹ níbi, wọ́n máa dáhùn fúnra ara wọn ni. Ẹni bá nawọ́ ìkà sí wa, wọ́n máa fi ṣera wọn ni. Ẹni gbẹ́kòtò nítorí èmi àti wọn máa jì sí ni. Bí ni ẹnikẹ́ni tó bá gbẹ́kòtò ló máa jì sí. Ẹnikẹ́ni ó ní ẹni tó bá já ọgbà tútù ejò máa bù ṣán. Ẹnikẹ́ni tó bá lòun máa fi ìbànújẹ́ bẹ ayé mi àti ẹwò lóṣù yìí, ejò Olúwa máa bù wọ́n ṣán, áńgẹ́lì Olúwa máa lé wọn pa, ó máa ṣá wọn pa, ó máa ṣá wọn wẹ́lẹ́wẹ́lẹ́ ni, ó máa ṣá wọn lulẹ̀ níwájú wa. Ǹjẹ́ jẹ́ mọ̀ pé gbogbo eré tó wà nínú oṣù February 2026 tèmi ní tìrẹ náà ní pẹ̀lú ìbùkún àti àlùyọ, ìgbéga, ìlọ́lá, ìlọ́rọ̀, ìlóyún, ìṣerere gbogbo tó wà nínú oṣù tèmi àti ẹni. Ìwọ tó fẹ́ gba visa nínú oṣù wàá rí gbà, ìwọ tó ń wọkọ̀ tó ń wáyà nínú oṣù wàá pàdé ọkọ ẹ̀, wàá pàdé